tètè kú tóun ti balẹ̀ ọ̀rọ̀ ńlá lálàbọ̀ ẹ bá ń ká lálàbọ̀ Síkírátù kú oríire. Orúkọ máa lápè ládéládé orúkọ làápè lóye wọn lálàbà bọ́ọ̀lù mọ̀kúyèdò alálàbà o mẹ́gbọ́dọ̀dúnmọ́ dájí sáyé lásọdún àfàyìmọ́ sọdúnmọ́ ọba mi Elédùmarè oníjẹ́ orí alálàbà alàbà o. Torí pẹ́pẹ́ lówó ṣe láàárọ̀ Àlàbá ní sọdún Síkírátù ní sọdún àṣeyí sọmọdún ọdún ayọ̀ ló ti pọ̀ sí ọmọ bẹ́ẹ̀ ní ìran bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ àti mọ́ bẹ́ẹ̀ náwó ilé ọmọ nílé o ọ̀nà onínà ọ̀ lílọ bíbọ̀ rẹ̀ bíbọ̀ mọ́ aráyé nù òwò a máa dúpẹ́ lọ́wọ́ bá dání mo gbàgbé ni ọba dání mo gbàgbé ni ọba tẹ̀ káyé ọba máa dúpẹ́ lọ́wọ́ láyé aláwùrà bí o tó jẹ́ kójú ẹ tó tún rọ́dún eléyìí tó wà láyé tó wà láyé tó wà lálàáfíà Àlàbá ọ̀pọ̀jì ló ti jà o ọ̀pọ̀jì ló ti jà nídìílé bàbá nídìílé mọ̀mọ́ tí o mọ̀ gbẹ́ lọ wá mo dúpẹ́ lọ́wọ́ ríra pé o mo dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dáyà pé sí alálàbá 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 ó ti yá ó ti yá láwọn bàbá rẹ̀ ni Ìjẹ̀ṣà àmọ́dún ọmọ apánadà Ìjẹ̀ṣà àmọ́dún ọmọ apánadà ẹlẹ́ni àtẹ̀ká ẹlẹ́ni ẹwẹ́lẹ́ èmi mọ bí wọ́n ti gbé ká àgbàjẹ̀ṣà tí wọ́n gbòbí tó kó ó tún mọ bí wọ́n gbé ká àgbàjẹ̀ṣà tó fi ọ̀gìnà sí ni Ìjẹ̀ṣà òṣèré ọmọ náà bí ṣe yé Alálàbá o òṣèré ni ọmọ ló bí ṣẹ̀fà òṣèré ni ọmọ ló bí gbẹ̀dínlógún ọmọ ló bí kan wọ́wọ́ ti wọ̀ ọmọ ló bí kan wọ́wọ́ ti wọ̀ obì tó bá fẹ́ ni ó wọ̀ sọ́dọ̀ ẹni èyí tí ó bá fẹ́ tẹ̀lé yóò wọ anú gbọ́ ẹ̀mọ̀rẹ́ kó burúkú amúrúmú jẹ́ Alálàbá o òṣèré ọmọ ló bí ìṣèyẹ òṣèré ọmọ ló bí ìṣẹ̀fàníọ́ òṣèré ọmọ ló bí gbẹ̀ndínlógún Ìjẹ̀ṣà kékèké bí ẹni fìlàlì lọ́mọ lọ Ìjẹ̀ṣà Àbẹ̀ní Ìjẹ̀ṣà Àbẹ̀ní Ìjẹ̀ṣà Àbẹ̀ní ọmọ agbọ́tí kalẹ̀ mọ́ bèrè ọ̀wẹ́ ọwọ́ àjàká ògiri ìgbẹ̀lú lọ́pọ̀ ìkílẹ̀ àwọn bàbá tó bẹ̀rẹ̀ lọ́mọ ọwọ́ àjàká ògiri ìgbẹ̀lú ibẹ̀ níṣẹ̀lẹ̀ Alálàbá o Alálàbá o ti sọdún èyí òní báwọn fèyí tàti mọ́ ó wá mọ́ gbọ́ dídùn ẹnu mi ayẹ́rẹ́ ni ọmọ yẹpoyẹpo ọ̀gẹ̀dẹ̀ mọ́ ni ọmọ yẹ̀dọ̀yẹ̀dọ̀ òrèrè ni ọmọ yẹ̀lúyẹ̀lú ni ọmọ yẹ̀lúyẹ̀gbòrò àṣeyí sàmọ́dún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ bá wọn ṣe.